fídíò kan ni àwọn èèyàn rí ní ọjọ́ 21 oṣù kẹrin ọdún yìí níbi tí alàgbà yìí ti ń kọrin ìdúpẹ́ tó sì dìgbò lulẹ̀ lójijì. Ó tún ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn kò sẹ́ni tó mọ̀ ọ́ àfi àwọn tó wà níbẹ̀ tó tún mọ bàbá òun délé dáadáa. Jẹ́ kí ni ó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn gan-an bí wọ́n ti ṣe ń jó tí wọ́n yọ̀ náà ni ẹ̀ ń wò yẹn o. Ìyàwó náà sọ pé ó ń ṣe ọjọ́ ìbí ìyẹn dìákónì obìnrin Catherine Adéjọkẹ́ Akínyẹlé ayẹyẹ wípé ó pé ẹni 60 ọdún lókè ìpẹ́ náà ni wọ́n ń ṣe lọ́wọ́. Ìdígbẹ́ náà ni eré tí ọkùnrin ṣe yìí bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń kọrin ọ̀hún náà ni ẹ̀ ń gbọ́ yẹn kí ọba alápàdúgbò tó ṣẹwọ́ sí ẹrú ẹ̀ yìí tó ní kó máa bọ̀ kánkán ọjọ́ ti pé o ìgbà ti kò pé ètò wàá jábọ̀ fún òun ọlọ́run ọba níbi ìsìndúpẹ́ yẹn náà ni wọ́n wà. Ìyàwó ni wọ́n sọ pé wọ́n kọ́ sọ àwọn ohun dáadáa tí Olódùmarè ṣe nínú ayé ẹ̀ nígbà tó ṣe ìyẹn tán náà ni wọ́n ní kí ọkọ ní Ọ̀túnba Ọlákúnlé Akínyẹlé sọ̀rọ̀ lórí bí ìyàwó ẹ̀ yìí Díákónì ti ṣe pé ẹni 60 ọdún gbangba. Ohun tá a rí nínú fídíò yìí ni pé ìyàwó gan náà ló kó sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sí ọkọ ẹ̀ létí bẹ́ẹ̀ ni tọ̀hún mírí tó ní òun ti gbọ́ òun ni Ọ̀túnba bá ń kọrin ìdúpẹ́ ẹ̀ lọ kò wá pẹ́ kò jìnnà lòun náà ṣẹ́wọ́ sí ìyàwó ohun tó ní obìnrin náà ní omi ní tọ̀hún bá pẹ̀yìn dà ó fẹ́ lọ iṣẹ́ tí ọkọ ẹ̀ ràn ṣùgbọ́n lójú ẹsẹ̀ náà ni bàbá ìjú máìkì tó fi ń kọrin sílẹ̀ o kí olókìsì tó ṣẹ Ọ̀túnba Ọlákúnlé Akínyẹlé ti dìgbò lulẹ̀ ló bá ṣe bẹ́ẹ̀ ló gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra dìgbàdìgbà ni wọ́n gbé lóòótọ́ ó di ọsibítù ohun táwọn tọ̀hún sì wí fún ọ ní ọsibítù ni pé BID ni ẹgbẹ́ wa o èyí tó túmọ̀ sí pé ẹlẹ́rú ti mú ẹrú ẹ̀ lọ kí ẹ tó gbé e débí brought in dead ni àwọn olóyìnbó ń pè é lọ́jọ́ ayọ̀ ọjọ́ ọdún ṣe di bá mi nìyẹn o tí àwọn ẹbí àwọn ará tó ń ti ọ̀rẹ́ sì ìbànújẹ́ gidigidi ìyẹn lọ́jọ́ àyájọ́ ọjọ́ bí ìyàwó ẹ̀ gan tó dágbére fún ààyè wípé ó dìgbà ó ṣe lọ́jọ́ ayẹyẹ ọ̀hún wọ́n ní jíjẹ mímú ti ń lọ ní reception ìyẹn ibi tí ayẹyẹ ti fẹ́ wáyé tí wọ́n ti fẹ́ tọ́jú àwọn àlejò tí wọ́n fi wépè tí olórí pàpà ti sọ kọ̀ǹgọ́ sùlù tí wọ́n sì ń bá Díákónì obìnrin Catherine aya Akínyẹlé tó ń ti ìdílé ẹ̀ dúpẹ́ láì mọ̀ pé Ọ̀túnba ọmọ ẹ̀fọn alààyè yìí ti tẹ́rí gbàṣọ ṣáò lánàá túsìdẹ̀ẹ́ ọjọ́ ìṣẹ́gun ní ètò ìsìnkú ẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ti ṣe ìsìn alẹ́ onígbàgbọ́ fún un bẹ́ẹ̀ ni wọ́n yóò gbé òkú ẹ̀ lọ sílùú abínibí ẹ̀ lónìí wẹ́sìdẹ̀ẹ́ tí wọ́n yóò sì fi eru fún eru erùpẹ̀ fẹ́rùpẹ̀ lọ́la tọ́sìdẹ̀ẹ́ ọjọ́bọ̀ kí ọba aláwàbí ọba wa foríjì ṣe tó ṣe kò ní í dànù Ọ̀túnba Ọlákúnlé Akínyẹlé ní ìyá àti bàbá láyé bẹ́ẹ̀ lọ bímọ tí wọ́n ṣe dáadáa pẹ̀lú tó sì ní ìyàwó tí ọjọ́ orí wọn jọ wìnra wọn dáadáa nígbà nínú èèyàn gidi tó kó nímọ̀ra ni wọ́n pe bàbá yìí bẹ́ẹ̀ ni wọ́n sọ pé tí ayé ni wọn kò ní gbàgbé dáadáa gbogbo tí ó ṣe o Ọ̀túnba Ọlákúnlé Akínyẹlé ó dìgbà. And honor God in our Father's lives. We pray that every message you have heard here today, you take it and you benefit your lives in the mighty name of Jesus. We thank you everyone for standing with us in these trying times. You will find helpers all the days of your life in Jesus' name. And as you all go, Alore TV. Alore TV. Nílé ní lóko ni ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye. Ní gbogbo àgbáyé. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Alore. Alore. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Thank you.